tọ́lọ́run bá ti fẹ́ bá a sọ̀gá kí ni meat pie tí ń bínú sí i. Tá a lè bà tá a ní meat pie gbogbo ẹ̀ ní ó yé yín pátápátá nínú fọ́nrán yìí ẹ máa bá mi kálọ. àṣì lóòótọ́ ni pé ẹni tọ́lọ́run bá fẹ́ gbéga kò sí nǹkan tó lè dé lọ́wọ́. Bàbá Ìjẹ̀ṣà mà tó ti ṣe ohun ribiribi ó ti lọ ọ̀dọ̀ MC Olúọmọ. ẹ̀yin tẹ́ ẹ bá tún míìsì ọ́pdéètì tó ṣẹlẹ̀ ńgbà tó lọ ọ̀dọ̀ Ọọ̀ni ti Ilé-Ifẹ̀ eyín bàbá wa ọba Adéyẹyè Ògúnwùsì Ẹnìtàn Ọ̀jájá the second tí wọ́n foyè dá Bàbá Ìjẹ̀ṣà tí wọ́n fi dá lọ́lá tí wọ́n tún fún mọ́tò ayọ́kẹ́lẹ́ ń fi gbogbo ẹ̀ fún ẹ̀yin náà wo Bàbá Ìjẹ̀ṣà níbi tó ti múnú Ọọ̀ni ti Ilé-Ifẹ̀ tó ti mú odò tó ní èmi ilẹ̀ ní tàǹbù ẹlẹ́nu gbòǹgbò epo tí wọ́n ń tàgbó nínú sí àwọn ayé fẹ́ fún lóògùn epo. nígbà tí Bàbá Ìjẹ̀ṣà kọ́kọ́ wọ ààfin ti Ilé-Ifẹ̀ ó mú ìyàwó ẹ̀ káàkiri gbogbo ààfin tó fi mọ̀ yí pé ẹ̀yin náà mọ̀ pé Ilé-Ifẹ̀ ni Bàbá Ìjẹ̀ṣà ti wá. ó mú káàkiri gbogbo ẹ̀ tínú ìyàwó ẹ̀ dùn Lúmínì inú ẹ̀ dùn pé inú ẹ̀ dùn kó tó di pé wọ́n wá lọ rí bàbá gangan eyín ọba Adéyẹyè Ògúnwùsì Ẹnìtàn Ọ̀jájá the second. bàbá sọ nǹkan kan fún Bàbá Ìjẹ̀ṣà. kí ni bàbá sọ? mò ń bọ̀ ẹ kọ́kọ́ wo ìgbà tí ó lọ rí MC Olúọmọ lẹ́yìn ìgbà tó lọ rí Aláàfin tìlú tó lọ rí Ọọ̀ni ti Ilé-Ifẹ̀ ẹ má bínú Ọọ̀ni ti Ilé-Ifẹ̀ mo ń sọ ẹ̀yin mìíràn mo pọ̀ mọ́ fẹ́ ní Bàbá Ìjẹ̀ṣà o. lẹ́yìn ìgbà tó ẹ jẹ́ kọ́kọ́ mú fídíò tó sì lọ́dọ̀ MC Olúọmọ wá mò ń bọ̀ kí ni Ọọ̀ni ti Ilé-Ifẹ̀ sọ fún Bàbá Ìjẹ̀ṣà mò ń bọ̀ ẹ má lọ bí kankan ẹ kọ́kọ́ wo fídíò tí mò ń sọ òun àti MC Olúọmọ. ògo ni fọ́lọ́run alhamdulilayi adúpẹ́ tó bá wọn kálukú kó máa sọ sí àti wà tipẹ́tipẹ́ àwọn òǹpààyàn o irọ́ o gbogbo ẹ̀ láṣẹ àṣẹ kọ̀ǹdọ́tọ̀ àwa mọ́tò ṣùgbọ́n lẹ́nu ògo ni fọ́lọ́run alhamdulilayi adúpẹ́ tó bá wọn kálukú kó máa sọ sí àti wà tipẹ́. ṣé ká má tàn ara wa jẹ àwọn ènìyàn ń bá Bàbá Ìjẹ̀ṣà dunnú o wọ́n sì ń bá a yọ̀ èyàn ò níkànnì ayélujára ń ka àwọn kọ́mẹ́ǹtì kọ̀ọ̀kan fún yín táwọn ènìyàn fi síkànnì ayélujára eyín lórí péèjì Bàbá Ìjẹ̀ṣà nígbà tó fi fídíò náà. àwọn ènìyàn ti fẹ́ràn Bàbá Ìjẹ̀ṣà o kódà àwọn kẹtẹ̀ tún ní orí Princess ó mọ̀ gbóná wá orí Ìyábọ̀ Òjó ó mọ̀ gbóná wá eléhùn ọ̀ka wa ṣùgbọ́n kí ni Ọọ̀ni ti Ilé-Ifẹ̀ eyín ọba wa Adéyẹyè Ògúnwùsì Ẹnìtàn Ọ̀jájá the second kí ló sọ nígbà tí Lúmínì eyín ìyàwó Bàbá Ìjẹ̀ṣà ti Bàbá Ìjẹ̀ṣà tí wọ́n kúnlẹ̀ síwájú ẹ̀ mò ń bọ̀ ẹ̀gbọ́n tí bàbá sọ fún Bàbá Ìjẹ̀ṣà. bí mo ti rọwọ ẹ lára ẹ ó yá bàbá Ìjẹ̀ṣà ojú lè lè tó lọ ojú lè lára gbọ ẹ. mi ò ní bàbá mo ní ọmọ ilé ní ẹ. nígbà tó wá délé tó wá ní wá ní bàbá. ọba wa Adéyẹyè Ògúnwùsì Ẹnìtàn ó sọ fún Bàbá Ìjẹ̀ṣà ó ní Bàbá Ìjẹ̀ṣà ó mójú lọ ọjà ọmọ ní ọ ọmọ Ilé-Ifẹ̀ ìrere ní ẹ ó mójú rẹ sọ́jà ó mú ọmọ tó dáa wá sílé inú Bàbá Ìjẹ̀ṣà dùn bákan náà inú Lúmínì náà dùn wọ́n sì jọ ṣe kíni o inú wọn dùn. Bàbá Ìjẹ̀ṣà wá bí ọba Adéyẹyè Ògúnwùsì Ẹnìtàn ó ní ọba torí ó tún forin dá lára yá ó tún tínú bàbá gan dùn ẹ̀yin náà mọ̀ pa aláwàdà ní Bàbá Ìjẹ̀ṣà ó wá bí ọba Adéyẹyè Ògúnwùsì ó ní bàbá ijó ní kí n wá wúyè ijó ní kí n wá ṣèwúyè oyè wo ní ẹ fi Bàbá Ìjẹ̀ṣà ṣe wọ́n fi jẹ comedian mo ti gbàgbé oyè tí wọ́n fi jẹ sí tí ọba gangan sọ Adéyẹyè Ògúnwùsì sọ pé aláwàdà kẹ́ńgẹ̀ of Ilé-Ifẹ̀ land aláwàdà kẹ́ńgẹ̀ of Ilé-Ifẹ̀ land àti ìmọ̀gbà tí ìwúyè tí yọ jẹ ẹ jẹ́ mú àwọn kọ́mẹ́ǹtì bíi mẹ́ta bíi mẹ́rin wá fún yín kẹ́ ẹ lè mọ̀ pé àwọn ènìyàn ti ń jẹ Bàbá Ìjẹ̀ṣà bí ìgbà tí wọ́n ń jẹ Indomie ní báyìí o wọ́n ń kó jẹ ní o tọ́lọ́run bá ti fẹ́ bá a ṣẹ̀gá kí ló ń bá yín tó ń bínú sí ẹni tó bá bínú kò bínú ń bọ̀. ìgbà tí Bàbá Ìjẹ̀ṣà fi síkànnì ayélujára ẹnìkan ní congratulations to you Bàbá níjẹ̀ṣà ó ní congratulations Elédùmarè I shame all your enemy ó ní Elédùmarè ó ti tójú táwọn ọ̀tá rẹ̀ Elédùmarè has elevated you to the highest place ó ní Elédùmarè ó mà tó ti gbé ọ̀gá ju ibi tó lérò lọ you are now winning ó wá ń ṣe kí ni o
ọ̀wá mókè and dining with kings and people of power ọ̀wá ń jẹun nínú àwo kan náà pẹ̀lú àwọn ọba pẹ̀lú àwọn èèyàn ńláńlá ó ní I'm really happy for you inú mi máa dùn mo máa bọ ọyọ̀ mo bọ ọdúpẹ́ ẹjẹ́ àtúwò ń tẹ́lòmíì tó tún sọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà ẹlòmíì tún bọ́ sí kànáà ayélujára ó ní more blessing bàbá Ìjẹ̀ṣà ó ní rere lójú owó rí rere bàbá Ìjẹ̀ṣà please somebody should check on Princess and Iyabo ẹ rí i pé àwọn online lọ yìí gan mo sọ àwọn ní ẹ máa dá wàhálà alẹ́ àwọn online àwọn èèyàn tí àwọn ní ẹ máa dá wàhálà alẹ́ láàrin àwọn òṣèré orí ìtàgé rẹ wa wọ́n ní pé somebody to check on Princess and Iyabo kí ló kan ti Iyabo kí ló kan ti Princess mo rò pé ó ti yé ẹ̀yin náà ìyẹn méje máa lọ ọbẹ̀ wọn. If they have not fall into depression ṣé lóòótọ́ ṣé depression lè gbé wọn lótorí ọ̀rọ̀ bàbá jẹ tọ́lọ́ ń bá ti fẹ́ bá a ṣẹ̀gá kí ló meat pie tó ń bínú sí tá a lè bá ta ni meat pie. ẹlòmíì tún kọ síbẹ̀ ó ní bàbá Ìjẹ̀ṣà ọkọ̀ kọ́ mọ́ you are the best of the man ever you are the best of the best man ever green ó ní ìwọ ní ọkùnrin tó tún dáa àwọn yẹn ń kọ́ ìbò may Almighty Allah will continue to bless you ó ní pé òun wá sọ fún Ọlọ́run kó máa tún gbé ọ lọ́wọ́ sókè in Jesus name ó ní lórúkọ Jésù lòun sọ bẹ́ẹ̀ more wisdom ó ní ọgbọ́n fún ọ sí blessing ìgbéga anointing grace ó ní lóun tó wá bẹ̀rẹ̀ fún anointing kó máa dàbọ̀ joy strength kó wá tún lóòkun protect ọ̀làǹrẹ̀wájú omi dínà bàbá Ìjẹ̀ṣà I will love forever ilé tí ẹ ti ní wo ìsàmọ̀ nífẹ̀ẹ́ rẹ̀ ní ìmọ̀ nífẹ̀ẹ́ ìkan lára àwọn ojúlówó tó fẹ́ràn bàbá Ìjẹ̀ṣà dénúdénú lé ẹjẹ́ àtúngbọ̀n tẹ́lómi tún sọ ẹnìkan tún this is too lovely ó lè má rẹwà láti máa wò bí ìyàwó rẹ̀ Lumini òun àti bàbá Ìjẹ̀ṣà bí wọ́n ṣe ń ṣe lọ́dọ̀ ọba God bless you ọwọ́ ni òun sọ pé kọ́lọ́n kan máa ràn ọ́ lọ́wọ́ and your beautiful wife kó ràn ọ́ lọ́wọ́ kó tún ràn ìyàwó rẹ̀ yìí Lumini kó ràn ẹ̀yin méjèèjì lọ́wọ́ and baby àti ọmọ tẹ̀ bí bàbá Ìjẹ̀ṣà àwọn ọ̀tá yín ò ní sinmi number one ó láwọn ọ̀tá bàbá Ìjẹ̀ṣà ò ní sinmi they will labour in vain ọ̀rọ̀ kì í bẹ̀ bàbá Ìjẹ̀ṣà is the Joseph of our time òun tiẹ̀ tún ní bàbá Ìjẹ̀ṣà òun ní Joseph tàsìkò yìí o ẹ gbọ́ kí lẹ́yìn èèyàn mi ó ní enjoy yourself ẹ wo kọ́mẹ́ǹtì pọ̀ táwọn ènìyàn fi ń kí bàbá Ìjẹ̀ṣà tí ń kí pọ́n pé eléyìí ó dùn wò ó mọ̀ ń bọ̀ ẹ má lọ bí kankan ẹ subscribe to YouTube channel wa mo tún mọ̀rọ̀ bọ̀ mo tún tọrọ ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà làwọn ènìyàn ń jẹ lẹ́nu ẹ sì mọ̀ yí pé ó kọ ọmọ wa ọ̀ ń bọ̀ èèyàn lóṣù kẹjọ